Bàbá ti lè ṣí bí bàbá ti ṣe ní social media. Ṣé Amẹ́ríkà pàdé mọ́ṣúárì làárọ̀ yìí? Tọ́pì. Mọ́ṣúárì látàrí àwọn kan jẹ́ ní táàkì ẹ wọnú atọ́nà inú làgbò ní atọ́nà ẹ wọnú lé ẹ wọnú lé ẹ bá ti wọnú lé yàtìbà jílẹ̀ ẹ bá ẹ níbo lọ́wọ́ yọ gbọ́dọ̀ gbọ́dọ̀ fún wọn. o lè ṣiṣẹ́ ní sí. iye máa gbé sọ́wọ́n tó fẹ́ ṣọ́ọ̀ṣì. ẹ̀rọ máa sọ èso ọmọ Hello. Ẹ máa ṣàdúrà ẹ fún fún àdúrà kẹsì fún. Ta ló sọ̀rọ̀? Bàbá ṣíṣí ó lọ social media ni. Má tiẹ̀ sọ lójú. Má sọ lójú. Ẹlòmíì ti wà láìfù. Pásítọ̀ dà. Don't bring any option. Go see the best only how much you see, but I said you go before you know somebody will start. Sorry, sorry. Oh, me call you, but the fear of the camera. Sorry. The fear of the camera. How much you sorry. Tell me the best of you, I'm going to be tell me you're not going to walk along to someone for me to why are you talking that? Sorry. I will continue to say sorry. Happy. Ẹ mọ̀ pé time tá a pè lánàá ẹ̀ àwọn mọ̀ pé everything ma wà faster lé nínú national. Èmi kan 8 o'clock lọ ní kí wá gbé bọ̀gá rẹ̀ débẹ̀ bí after 7 àwọn mọ̀ pé everything ma wà faster. Nínú àwọn tí wọ́n á bẹ̀rẹ̀ sí ìjẹta mo ti ṣe everything 8 o'clock gbàtà lẹ̀ débẹ̀ lọ́nà ṣáàtìwé sí
Iye. Check it. Camera, check it. Okay, what you want to know about us? It's just the